ẹ kú ojúmọ́ o. A kú òjò wẹliwẹli tó ń rọ̀ yìí. Ìjà alálùbáríkà ni ó jẹ́ fún yín, ni ó jẹ́ fún mi náà. Ipò yòówù tá a lè wà, ìsájà dúpẹ́ fọlọ́run. Àní dúpẹ́ túláàsì, àní dúpẹ́ ìbànújẹ́. Ẹni tó wà nípò àìlera, Ọlọ́run yóò bá mi mọ yín lára dá. Ìyówù tó lè máa dùn kálukú lẹ́mìí, Ọlọ́run ọba yóò ṣe fún wa pẹ̀lú ìrọ̀rùn. Ẹni tí ń wá ọmọ, ọlẹ̀ ayọ̀ sọnù yín. Gbogbo ẹni tí ń wá iṣẹ́, ẹ ní ríṣẹ́. Ọlọ́run yóò ṣínà ọ̀la fún yín ni. Iṣẹ́ ni táyà ọkọ̀ ń ṣe, ẹ ní ṣiṣẹ́. Ọlọ́run yóò lànà fún yín. Ọ̀nà rọrùn tẹ́ ẹ máa gbà jẹ, tẹ́ ẹ máa gbà mu, òun lọ́lọ́run ó là fún yín. Ọlọ́run ò ní gbéṣẹ́ lé yín lọ́wọ́. Iṣẹ́ lọkọ́ ṣe lóko, iṣẹ́ làdá ṣe lóko, ẹ ní ṣiṣẹ́ ọ̀nà là fún yín ni. Kí la fẹ́ bára wa sọ lónìí? Ọ̀rọ̀ ìdílé. Ọ̀rọ̀ ìdílé. Yorùbá ni máa ń sọ bẹ́ẹ̀. A ní ọ̀rọ̀ ìdílé. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ ìdílé wà? Ipa wo lọ̀rọ̀ ìdílé ń kó nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá? Ipa rere ni àbá burú? Ṣé kíní yẹn sì wà? Àbó ti tán? Ẹ̀sìn Ọlọ́run ti gbà á kúrò nílẹ̀ lọ́wọ́ àwọn èèyàn. Òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Pẹ̀lú àwọn àkíyèsí kọ̀ọ̀kan nínú àrìn àjò ọmọ ẹ̀dá ènìyàn. Torí pé alẹ́ tí má gbọ́ràn làwọn ọmọ ènìyàn. Ẹ̀dá tó bá gbọ́ràn òun ló mọ̀nà. Mi ò ní jì sọ́fìn aburú ayé. Ẹ para alẹ́, ẹ pèrò ọ̀nà. Tó bá wà nínú mọ́tò, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jóun náà bẹ́nẹ́fìtì ẹ̀ kówó mẹ́. Ọba ẹ pé ayaba, ayaba ẹ pé kábíyèsí. Ọkọ pé ìyàwó, ìyàwó pọkọ, bàbá pé àwọn ọmọ rẹ̀ jókòó kí wọ́n kẹ́kọ̀ọ́ kan àbí méjì mẹ́. Ilé ayé kò ṣeé dá gbé. Ọkàn lè máa lọ́nú ayé bẹ́ẹ̀. O gbọ́dọ̀ dìrọ̀ mọ́ Ọlọ́run rẹ̀. Ìyìn ogbó sókan gbàjẹ́. O gbọ́dọ̀ dá Ọlọ́run ọba rẹ̀ mọ̀. Ìwọ náà kò sì wá dá ara rẹ̀ mọ̀. Lo òfin ní sọnù kó tó sọnù. Mo kí ògbóǹtarìgì nínú àwọn akọni tí wọ́n wà nínú gúrùpù tó jẹ́ pé lára àwọn àdínní ibẹ̀. Alhaji Sọ̀làudeen fọlọ́hun sọ, àbú àmọ̀ pé ìyá àmọ̀ pé ń kọ́ o, àkú òjò yìí. Mo kí madam Tèmítọ́pẹ́ Zainab. Ètò yìí ó dùn mí tẹ́ ẹ bá dáa wò. Ǹjẹ́ gbọ́ báyìí? A sì sọ àwọn àlá kan fún wa. Kò ṣe pé kákan ara ẹ mọ́lálá kan irọ́. Àwọn àlá tó ti sẹ́nu ayé àwọn èèyàn. Ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ń lárú ẹ̀, ṣùgbọ́n tí ò yé wọn. Ẹ gbọ́ mi, òun lábàárà wa sí i. Ẹ rí i pé kíní kan ń ṣẹlẹ̀ látayé àtijọ́ ìsinyìí. Pàápàá jùlọ, àtàbùkù ẹ̀sìn kan o, àtàbùkù ẹ̀sìn kankan. Ẹ
rí i pé tá a bá wo orúkọ ìdílé tí gbogbo wa ti jáde ẹ bá ti ń gbọ́ Lukman ọmọ Àyádáre kíní kan Ògúndélé kíní kan Ṣàngódèyí kíní kan Ọ̀ṣúnbánkẹ́ Ifá ṣe kíní kan Èṣù ṣe kíní kan Ọ̀yáléndé Balógun kíní kan Báṣọ̀run Baálẹ̀ Apènà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí i pé àwọn ilé tá a ti jáde nìyí. Nílẹ̀ Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé yìí láyé àtijọ́ àwọn ìdílé yìí máa ń ní májẹ̀mú. Balógun ni Apènà ni olórí awo ni Ifá ṣe kíní kan ni nǹkan kankan ni. Tí wọ́n bá bí ọmọ wọ́n lè mú wọ́n ní wọ́n kọ́kọ́ gbé lọ di òrìṣà yìí ó ní orò kan tí wọ́n ó sì fún bẹ́ẹ̀. àwọn ọmọ kan sì ń bẹ ọmọ májẹ̀mú òrìṣà ni wọ́n ibi májẹ̀mú yẹn là ń lọ. ẹlòmíín bẹ tó jẹ́ pé kó tó rí ọmọ bí tàbí tó bá yá nǹkan daago tàbí ń wá ipò láti jọ́ wọ́n ní kó lọ bọ Ifá kó bá pinnu àbí kó bọ Ọ̀ṣun kó bọ Ṣàngó kó wá bá ṣe májẹ̀mú. ìwọ Ọ̀ṣun tó bá fún un lọ́mọ ìwọ ló wọ́n máa sìn wọ́n máa fún ọ ní nǹkan lọ́dọọdún yóò sábà ṣe májẹ̀mú oríṣiríṣi. ìṣòro yìí wá pọ̀ lọ́nà ayé lọ gbáà. ọ̀pọ̀lọpọ̀ kéèsì láti bá pàdé tí wọ́n gbé wá. ìgbà tá a dá wọn padà ní pé májẹ̀mú kan bẹ nílé yín. ẹlòmíràn ní kò sí májẹ̀mú kankan àní májẹ̀mú ń bẹ. ọmọ májẹ̀mú ni ẹ́. wọ́n wá béèrè pé lọ́nà wo. lọ béèrè níbi tí wọ́n ti bí ọ. ẹlòmíì lè ní bàbá òun ti kú. ẹlòmíì lè ní ìyá òun ti kú. tó wọ́n bá ní bàbá àwọn ti kú ìyá àwọn ti kú yìí. ta lẹni tó tún súnmọ́ bàbá rẹ̀ jù àti ìyá rẹ̀ jù. ẹlòmíràn ní ìyá bàbá òun wà. ẹ dákun ẹ má bínú play music mọ́ báyìí. ètò gan ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. ẹlòmíràn ní bàbá òun ti kú ìyá òun ti kú. tá bá wá béèrè pé ta lẹni tó súnmọ́ bàbá rẹ̀ jù. ẹlòmíràn ní ìyá bàbá òun wà. ẹlòmíràn ní ẹ̀gbọ́n ìyá òun wà. ẹlòmíràn ní ìyá òun wà. ọ̀dà lọ wádìí lọ́dọ̀ ìyá bàbá rẹ̀ yìí pé ìgbà tí wọ́n fẹ́ lóyún rẹ̀ ìgbésẹ̀ kan ń bẹ tí wọ́n gbé. wọ́n dá májẹ̀mú kan pẹ̀lú òrìṣà kan. ẹlòmíràn tiẹ̀ kọ́kọ́ yarí rárá o àwọn máa kírun lé àwọn ní mùsùlùmí làwọn kìrìsìtẹ́nì ní pásítọ̀ kìnnì kan ní àní ọlọ́ wádìí. ìgbà tí wọ́n bá padà lọ wádìí wọ́n máa gbọ́ pé òótọ́ ni ìgbà ìyá rẹ̀ ń bímọ tí ń kú tó ń bímọ tó ń kú. wọ́n dè é nídìí òrìṣà báyìí tàbí kí wọ́n sọ pé òrìṣà báyìí lòun fẹ́ gbam báyìí lọ́dọọdún tí wọ́n bá ti máa sìn wọ́n yọ̀ǹda ọmọ fún.
òun ni wọ́n fi bí. Ìgbà àyá yìí tí wọ́n máa fún àwọn òòṣà yìí ní wọ́n fẹ́ bí tí ń bí ìbejì ń bímọ ọmọ òkú mọ́ gbogbo àwọn ọmọ ń tóbi wọ́n ń dàgbà. Amẹ́ni tí ń ṣe sàárà yìí fún wọn tí ń fún àwọn òrìṣà yìí ní nǹkan gẹ́gẹ́ bí májẹ̀mú ó ti kú. Ìṣòro wá dé bá àwọn ọmọ yìí, àwọn ọmọ táwọn ọmọ yìí náà bá bí ìṣòro yìí ní ó tún dé bá wọn. Kìíní yẹn pọ̀ nú ayé o, àfi kí kálukú kó tún rẹ̀ bí ló fi gbájúmọ́ Ọlọ́run rẹ. Ìwọ bára rẹ láyé ni ọmọ ìrìn àjò táwọn òbí rẹ rìn wọ́n sì rí ọ bí. Ọ̀rọ̀ pọ̀ láàrin yìí, ọ̀rọ̀ pọ̀ láàrin yìí pàápàá níbi orò ìdílé. Torí ẹ̀ la máa ń sọ fún ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa, agbára ò ṣeé wá ọlà. Tí a bá ń wá nǹkan pàápàá ọmọ, ó lọ ṣe tẹ́sítì wọ́n ní òsì ohun tó ṣe ọ́, ó ṣàdúà Ọlọ́run ò tí ì yọ̀ǹda fira rẹ̀ lẹ̀. Ọ̀rọ̀ tí mo wí yọ máa irritate ẹlòmíì. Tọ́ ọ bá bímọ láyé, tọ́ ọ bá bí àlùjánnà, tọ́ ọ rá àlùjánnà wọ̀, ó sàn fún ẹ ju kó wọ náà lọ. Tàbí kó wá fagídí wá àwọn ọmọ yìí. Ayé ò rí pé àwọn ọmọ yìí rẹwà, wọ́n kàwé wọ́n mọ̀wé, wọ́n kọ́ṣẹ́ wọ́n mọṣẹ́, ṣùgbọ́n wọn ò lálùyọ. Ẹ gbádùn mi ni. Àwọn ọmọ yìí ò lálùyọ. Ẹ̀rí nǹkan. Kìíní yẹn pọ̀ nú ayé. Tó bá jẹ́ pé ẹyọ kan náà lọ́lọ́run bá fún ọ, bẹ lọ́run lórí ẹyọ kan yẹn. Mo fọlọ́run búra pé ẹyọ kan yẹn tó bẹ lọ́run lé yóò dirú yóò dìgbà fún ọ. Ẹ gbọ́. Bákan náà, ẹ má jẹ́ ká wá ajé tipátipá. Ajé tipátipá. Àwọn kankan bẹ tí àwọn èèyàn mọ̀. Tí wọ́n bá ṣe oṣólẹ̀ fún ọ, oṣólẹ̀ a máa mùjẹ̀. Léyìí tó bá jẹ́ akọ tó ya ẹhànnà, a máa mú ẹ̀jẹ̀. Tó bá ń lo oṣólẹ̀ tó fi ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin, oyún tó bá ní tó bá bí ọmọ èèyàn máa rìnrìn dandan káàkiri ni. Torí pé o ti lògo rẹ̀ mọ́ tiẹ̀. Gbogbo bí ọmọ yẹn bá ní ológo ni ṣùgbọ́n dandan ni wọ́n máa ṣe. Ìdí rẹ̀. Gbogbo ohun tí wọ́n kó jọ, màtíríàsì tí wọ́n kó jọ tí wọ́n fi ṣe oṣólẹ̀ yìí, gbogbo ẹ̀ ni wọ́n máa react lára ọmọ yìí. Kò ní jẹ́ ó gbádùn ayé ẹ̀. Àrísìkí tó yẹ kọ́mọ yìí ó fi lu ayé rẹ̀ ni bàbá rẹ̀ ń ná, lòun ń ná pọ̀. Ẹ gbádùn mi. Bẹ́ẹ̀ náà ni ọmọ tá a bá fi oyún àdúrà, tá a fi àdúrà lóyún rẹ̀. Bọ́yá omi àdúrà ni o, wọ́n ní sá máa mú. Àǹtú ni o, sá máa mú. Irú ọmọ bẹ́ẹ̀ tó bá dáyé, yóò kàn máa gbádùn lọ ni. Bí Ronaldo ṣe ń gbádùn nú owó. Ronaldo bí ṣe ń gbádùn nú owó àti Messi, yóò kàn máa gbádùn lọ́nú ayé ni. Ṣé àpótí tí obìnrin bá jẹ èso dáadáa nú oyún tó jẹ bẹ̀tá, bẹ̀tá yẹn ó yọ lára ẹ̀, yóò tún yọ lára ọmọ tó. Bẹ́ẹ̀ náà ni ọmọ tá a fàdúà bí.
tó yẹ pé omi àdúrà ni àbí àti nǹkan ṣàdúrà fún òun náà ṣàdúrà kò sí mi tí ẹ sáwọn aláboyún tí wọ́n kàn máa wo tẹlifíṣàn lásán bẹ́ẹ̀ ni ó sì ṣiṣẹ́ lára rẹ̀ àtọmọ inú rẹ̀. oògùn àṣejù tóògùn bá pọ̀ lápọ̀jù yìí máa pa ìmọ́lẹ̀ lára ni. wọ́n ní ẹ̀bẹ̀ àgbà ó wọ́n ní kínní wọ́n ká kínní rárá rárá. ẹni tí ń ta oògùn ní kẹ́míìsì kò gbọ́dọ̀ sọ pé bóun ṣe ń ta gbogbo oògùn yìí lòun máa lò ó kí ni ń ṣe é. ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ̀ kò nídìí oògùn ẹ̀jẹ̀. The best of oògùn ẹ̀jẹ̀ òun ni fruit kó jẹ vegetable tó wà okay it's okay. bí wọ́n ti ń ta oògùn tó táwọn pharmacy ń ta oògùn wọn gbọ́dọ̀ pa àwọn máa lò ó bẹ́ẹ̀ ẹni ó ní ìdí ẹ̀ ni ó máa wá rà. ẹni ó nídìí oògùn orí fífọ́ yóò rà torí pé ẹ̀ tí wọ́n ò rí bákan náà. ẹni ó nídìí oògùn ẹ̀jẹ̀ yóò rà. ẹlòmíì lè ní jẹ̀díjẹ̀dí ni ẹlòmíì lè ní bottle water ní ẹbọ òun ẹlòmíì àní Pepsi lòun ọgbà. ń tọ́lọ́hún ní kó máa ṣe kálukú wọ̀ papọ̀ mọ́ra wọn. tóògùn bá pọ̀ jù láṣejù ì máa pa ìmọ́lẹ̀ lára ni kò ní jádùú ọmọ àgbà. tí àdúrà bá pọ̀ ìmọ́lẹ̀ ó máa pọ̀ sí ni. ẹ gbádùn mi ni. tádùá bá pọ̀ tí àdúrà bá pọ̀ ìmọ́lẹ̀ yẹn ó máa fẹ̀ sí báyìí ni yóò máa fẹ̀ sí báyìí ni. Ọlọ́run sì dáyé nìyẹn. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wọ́n fẹ́ ká fi àlá yìí kọ́gbọ́n. ayé yín ò ní dàrú o ayé yín ò ní dàrú o gbogbo yín lọ́nà yín ó máa là o. ọ̀rọ̀ kékeré kan mo fẹ́ kẹ́ fi ṣàríkọ́gbọ́n. arábìnrin kan kó tó lọ́kọ ó ní owó lọ́wọ́ ó ní owó lọ́wọ́ dáadáa ní owó gidi kódà ó ti kọ́lé kó tó lọ́kọ. gbòòdògùn ayé ń sọ pé ọ̀wá mọ́kọ wá ẹsẹ̀ ló fi sọ́nà kò béèrè lọ́wọ́ orí. torí ẹ̀ mo fi ń sọ fún yín pé níbi tí orí bá lọ ó di dandan ní kẹ́sì ọ̀gbàbẹ̀. níbi tí ẹsẹ̀ bá lọ torí ọ̀bá lọ ìyá ọ̀jẹsẹ̀ bọ́ mbẹ́ ni. gbogbo yín tẹ́ ń wò mí gbogbo ibikíbi tí ẹ bá wà olóore yín ó máa wá rìn wá bá yín ni. gbogbo ibi tí ẹ bá sì ti da ojú ẹsẹ̀ yín kọ ìṣẹ̀dá yín ó máa tẹ̀lé yín débẹ̀. ẹ máa wo àwọn ẹni ibi àwọn tí ń gbéyàn sówó yẹn. gẹ́gẹ́ bá a ṣe máa gbọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́run bá ní wọ́n bọ́ lọ́wọ́ wọn. wọ́n máa tẹ́sí wọn wò ní kọ̀ọ̀kan ṣé léyìí lájé la èyí ọba lájé la èyí tí ọba lájé la. omi ń bẹ ó ní ajé lára ṣùgbọ́n orí rẹ̀ le. àwọn yẹn ni wọ́n máa dà sílẹ̀ wọn ni wọ́n máa lọ. torí pé tí wọ́n bá lò ó yóò bá ṣe wọn jẹ́. ìwọ̀n wọn bá fi ṣe òní dáhùn. tọ́píìkì kan ní odidi yẹn sì ń bọ̀ wá bẹ́ẹ̀ yẹn o ẹ̀jẹ̀ èèyàn à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí yẹn kì í yá.
bẹ́jẹ̀ yẹn ṣe korò gbogbo yín ẹ má bá wọn dandankudanwò. Arábìnrin yìí ní owó, orí ọkọ ìwà ètùtù kankan, I love you, I like you. Ọwọ́ ẹsẹ̀ ló béèrè, kò béèrè lọ́wọ́ orí, pé lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀, pé ìṣẹ̀dá àwa méjèèjì rọ̀ mọ́ra wa, ṣé fúngbà díẹ̀ ni àbí gbére. Ọba kan lù ọkọ rẹ̀, kò rápá méjèèjì fi fò, ṣùgbọ́n gbọ́ òun tápá méjèèjì torí fi fò, ó ń bàṣírí ọkọ ẹ̀, èyí jàṣírí ó tú. Àṣé ní ìdílé yìí ìdílé wọn yìí ẹnìkan ń bẹ, ó jẹ́ àbúrò bàbá ọkọ rẹ̀, òun ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ owó, ṣùgbọ́n bàbá ọkọ tiẹ̀ gangan, ẹ dákun arábìnrin tí ń pè yìí, ẹ dákun ẹ kọ́ tiẹ̀, ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè, ẹ dákun ẹ má pè mọ́ lọ́wọ́ yìí. Ẹ dákun ẹ má pè mọ́, ọmọ fọlọ́run bẹ̀ yín ni o. Bàbá ọkọ rẹ̀ gangan ò lówó, àbúrò bàbá ọkọ ló lówó. Inú ilé tí àbúrò bàbá ọkọ kọ́ kò gbà kí àwọn ọmọ rẹ̀ ó gbé bẹ̀. Ó lọ fa àwọn ọmọ rẹ̀ sínú ilé míì níta ni. Àwọn ọmọ tẹ̀gbọ́n rẹ̀ ó dà wọ́n bẹ́. Kò sí ìtọ́rọ́wọ́ họ nínú wọn. Ẹ gbádùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìdílé bẹ́ẹ̀ o, tí wọ́n sì ń fi ìyà jẹ ìyà. Ó ti da fẹ́lòmíì kó tó lọ́kọ, ṣàdédé lójijì tó lọ́kọ tán ni gbogbo nǹkan dàrú lọ́àdẹni tí ń bára. Ẹ ní bára gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ̀yin kọ́ yìí, tọdún bá ti wá dé, bóyá bí ọdún kírísímàsì, ọdún iléyá nǹkankan, wọ́n lọ ọ̀dọ̀ àbúrò bàbá ọkọ rẹ̀ tó lówó lọ́wọ́, yóò pa màálù, yóò pa pẹ̀gbẹ́pẹ̀rò. Ẹ̀yin alátẹnujẹ, ẹ jẹ́ ya máa ṣọ́ra. Tẹ́ ẹ bá pa ẹdìẹ ńlé yín, ẹjẹ́ ó tó yín. Ẹ̀yin alárànjúkà, ẹjẹ́ ó tó yín. Ẹ ti sùn, oorun òkun yín. Wọ́n ń lọ, yóò máa háwó fún wọn, yóò máa háwó fún wọn. Iṣẹ́ wo ni wọ́n ṣe? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Màá gba ṣọ́ọ̀bù fún ẹ, lọ wá ṣọ́ọ̀bù. Gbà, máa fi tajà, gbà, máa fi tajà. Gbogbo bí tí ń fún wọn lówó ní gbà á sì kì í wọn. Ọ̀sẹ̀ ni ọmọ, ọ̀sẹ̀ ni ó. Ṣùgbọ́n ọmọbìnrin yìí, ó jẹ́ àkàndá ọmọ. Àkàndá ọmọ ni. Ẹ máa wá láàlá bóun ṣe báárà lójú oorun. Kì í rẹ́ni fún lówó. Yóò wá rìn bí ká sọ pé èèyàn ti àjà lọ Ṣàngó. Tó bá ti dénú ilé yẹn tó kànlẹ̀kùn, bàbá yẹn ó bu owó fún. Ó wá ti láàlá yìí bí ẹ̀mẹrin, bí ẹ̀márùn. Ó pè mí, ó sọ àlá yìí fún mi ní, madam, àlá tẹ láyì kì í ṣàlá orí fóònù, ó yọjú sí mi ni. Ó yọjú rẹ̀. Ó sì gbé mọ́tò wá. Ọ̀rọ̀ pọ̀ lábẹ́ àlá yìí o. Bàbá ọkọ rẹ̀ yìí, a ò gbọ́dọ̀ débẹ̀ mọ́. Owó rẹ̀
kò gbọdọ̀ kàn án lọ́wọ́ mọ́. Kódà tó bá rán ni sí ọ tó ní wọn ó fún ọ lówó yìí, má fọwọ́ rẹ̀ gba owó yẹn, má fi ọwọ́ rẹ̀ má fi gba owó yẹn mọ́. Òjújọ́ kẹta lọ bó ṣe rán báwo ni ọmọ dáadáa, mo ti rí ọ tipẹ́, mo ní wọ́n fún ẹ ní ibi tó wá burú dé, kì í ṣe transfer sí yẹn, káàṣì ni ó ní wọ́n wá fún yẹn. Ní ẹ̀ bá ti tẹ́wọ́ gbóyún ẹ̀ báyìí wàhálà dé. Ìgbà ọmọbìnrin yẹn ò ti wá tẹ́wọ́ gba owó yẹn mọ́. Nǹkan rẹ̀ ń yàtọ̀, nǹkan rẹ̀ ń yàtọ̀, nǹkan rẹ̀ ń yàtọ̀, ọ̀rọ̀ rẹ̀ ń nọ́mà. Torí ẹ̀ máa mi sọ fún gbogbo yín pé gbogbo ẹ̀kọ́ lóògùn, ìfura làgbà. Nínú ayé lónìí oríṣiríṣi nǹkan ní ń ṣẹlẹ̀. Àìmọye àwọn tí ń pè yín sájọ, báńkúnjọ ni wọ́n pè yín sí o. Torí ẹ̀ lọ́lọ́mìí fi gbowó màdámàdá tí ẹ fi rí nǹkan kan fi ṣe. Owó tó gbà tó ọmọ bíi títí ń bọ̀. Ẹlòmíì ó gba owó. Ẹ lọ béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbowó màdámàdá yìí, omi ò lè tọ́ka pé ohun tóun fi ṣe ni. Àwọn tó dá a sílẹ̀ ni wọ́n máa gbìyànjú tí wọ́n yẹ dá a sílẹ̀. Bọ́lọ́run ṣe ṣẹ̀dá Áfíríkà àti wá ń bí yìí nìyẹn. Ẹ jẹ́ a máa fura. Ẹ jẹ́ ká máa fura. Ẹ jẹ́ a máa fura. Ẹ jẹ́ a máa fura. Ẹ jẹ́ a máa fura. Ẹ̀kọ́ kan nìyí fẹ́mi àtẹ̀yìn láàárọ̀ yìí. Ọkọ tó ń torí ẹ̀jẹ̀ṣẹ́jì àwọn ọkọ ti fi sílẹ̀ o. Ọkọ ti fi sílẹ̀. Ẹni tó ń pè láláàánú pé kó gbàgbé àwọn bàbá ọkọ àwọn ni tí ń nawọ́ sẹ́wọ̀n láì mọ̀ yìí pé ẹni ó bá ti rí pé ajé rẹ̀ ó yí sí láti gbà òun ní ń fún lówó. Ẹni tó bá ti rí pé ajé rẹ̀ kò ní mú ajé wá fún òun yóò yà òun sí ni. Yóò ṣe kí ni mo pè é? Àwọn ni ó yà sí. Ajé a máa ṣọ́ra sí. Tàlá máa gba nǹkan lọ́wọ́ ẹ̀. Àwa Yorùbá sì ní àfi ayé ti pa wá kú. Kàn sálé mọ̀ wá. Kára mọ́tò, ká kọtìkà ló ṣòro, ká máa wú, ká máa ṣe gbogbo oríṣiríṣi bí àkóbá ti wá nù. Gbogbo ọ̀rọ̀ wa bá kù sí, Ọlọ́run á bá wa tún bẹ̀ ṣe o. Òjò tọrọ nínú òjò alálùbáríkà ni ó jẹ́ fẹ́mi àtẹ̀yìn o. Síwájú gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè yìí pé SARS wà ní Bàrígà, a ti kúrò ní Bàrígà, a ti pósìtì ẹ̀ láìmọye ìgbà yìí pé Ìkòròdú la wà nísìn. Àyè ọgbà wá ní Bàrígà yẹn kí wọ́n tó fi bí ìṣàánú wa. A ti kọ́ bẹ́ẹ̀ ṣe wọ mọ́tò pé tẹ́ bá ń wọ mọ́tò bọ̀ láti gbòòrò, tí mọ́tò bá já yín ní Benson bus stop, ẹ rìn síwájú ẹ rí ilé epo Total, ẹ ra àwọn mọ́tò rẹpẹtẹ ń bẹ̀. Ẹ béèrè mọ́tò Báyékù, ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. Tó bá sì jẹ́ pé Ìjẹ̀bú nǹkan kan lẹ́ ń bá wọlé ní ẹ̀yìn èèyàn wa níjẹ̀bú Òde àbí lábẹ́kúta, láti New Garage ni ẹ ti wọ mọ́tò. New Garage níjẹ̀bú ní Ìkòròdú, Báyékù wà ń bẹ̀. Ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. Ó sì jẹ́ mi.
ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí òdúlọ́mọ àyàndáre kì í ṣáàjì. Àjàgbélayé okunlayé ayé sì ti dàrà gbé. Onírúurú ogun ń dojú kọ àwọn ọmọnìyàn. Ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú. Káàbí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbógun ayé ọmọ bá gbé èèyàn mi. Àmàlẹ́ ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàsọ àti gòkè. Jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá. Kárìbọ̀sọ̀ ọ̀tọ̀ sọ̀rọ̀ lòwe Yorùbá wí. Ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á. Ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́lá àbùdá rẹ̀ ò sí létílé. Ẹni bá dénú ògùn mọ́ra títí ẹ̀ ọba. Ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. Òkè ẹ̀rọ pọ̀ níṣòro kì í pẹ́ di pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa, kí ni irúfẹ́ ògùn tó dojú kọ? Irú ìṣòro wo ló tẹjúmọ́ kẹ́kẹ́kẹ́? Kò sí tí ó ṣẹlẹ̀ rí láyé. Gbọ́, ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan. Àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde ó lèèyàn mọ̀. Àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́. Ayé irọ́, ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. Olúwa ò sì dá wa mọ́ ṣòro. Ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀, ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sápà. Ọmọ ẹnìkan sunkún ìyàgà, ẹnìkan sunkún àìrówó náà. Ayé tọ́mọ ẹnìkan ṣiṣẹ́ bí erin tí ń jìjà ìdírí. Ilé ayé yìí náà ni ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà, Dr. Lukman Ọlásùnkànmí Àyẹ́dáre, bàbá ògbó ọmọ ọdún àgbà, lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kù ká, àmì ara lèèyàn kọ́ rí. Àìlákàsí àtàìtètè fura ní jẹ́ kókun àti ìdààmú ọ̀tẹ̀yàn rí. Àmì burúkú ni jàǹkà ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní márùn-ún ti bí àlálílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni. Àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó kun ayé òfin ti di àlábẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlà. Kí kálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá. Lásán kọ́, okùn ayé ń bẹ ẹ̀dá òfura ni. Ibì kan ní sì ti ń bẹ̀rẹ̀. Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lókun ayé tó dojú kọ? Tó fẹ́ ṣayé yìí ní yẹpẹrẹ. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hà lọ́dà bẹ́ẹ̀. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Bó sọkọ̀ọ̀run, bó ṣayọ, gbéra sọnù wàràrò. Àmúbọ̀ṣẹ́, bó sì ṣe ta ìtàjèrè ọjà. Ogun àtàtà gbèsè, bó sì ṣe tàtà gbówórá. Gàsí Dr. Lukman ọmọ Àyẹ́dáre. Onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìdàrú. Ẹbẹdí ọmọ ọdún àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀-èdè àgbáyé, ránni pè wọ́n bó tiẹ̀ lè wà. Ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́. DHL ó pe bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ bẹ̀rẹ̀ kọ́ wá. Bàbá ògbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹgbẹ́ dímọ̀kọ. Ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé. Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí ọmọ ọdún àgbà gáyàtà. Bí òdòrùn kò lè jọra wọn. Ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí. Ọkùnrin ńlá lágbègbèrè gidi ọkùnrin dandan tí ìfewébé kò ṣe wòsàn. Dr. Sheikh Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ torí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògùn tó lè pa bìnírẹ̀nù onírọ́ àtàwọn alújìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já sínà. Ẹ̀ka ilé-iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn ń bẹ lópòópónà Onírèké. Òdì kejì ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ó sì tún lè kàn sí wọn lákùnlé. Agboolé Alúbàtà nígboro Ìṣẹ́yìn Orò Ẹ̀bẹ̀dìmọ̀kọ. Olúwa ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀kà èèyàn.
báyẹ̀kù láti béèrè ojúlé kẹtàléláàádọ́ta nọ́mbà 53 Emily Street kò ní mọ̀ sí mọ̀yà. ẹni ìrìn àjò bá wá rú lójú tó pe nọ́mbà wọn wọ̀nyí 08032983298 tàbí 08089038658. jagunmọ́lú akéwì oòdùà Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó pe méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán àjẹbí abínibíni tiwọn bàbá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. kàn sí wọn lórí Facebook wọ́n fi ìwòsàn rẹ jọlá Dr. Lukman Anyadare Ọlásùnkànmí lórúkọ wọn bọ̀jọra wọn kò papọ̀ orúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. nọ́mbà tí mo mẹ́nu bà lókè yìí ló tún wọ WhatsApp. ẹsẹ̀ wọn kù jókòó. Mistake wà díẹ̀ nínú ohun tẹ́ gbọ́ yẹn. Mistake díẹ̀ tó wà ńbẹ̀ ni pé báíkù ni wọ́n dárúkọ, kìí ṣe báíkù road ni. Báíkù road ọ̀dọ̀ mi ò dé báíkù. Báíkù sì wà wájú. Ṣé ń gbọ́ báyìí? Báíkù wà ní iwájúwájú. Bákan náà, ilé tí a wà, a tètè mọ̀ pé kìí ṣe nọ́mbà 53, nọ́mbà 50 ni. Ṣùgbọ́n nọ́mbà 53 ni wọ́n sọ fún wa. Àdúgbò yẹn nọ́mbà abẹ kò dáadáa. So ti yé dáadáa báyìí nísìn. So nọ́mbà 50 ni ọ̀dọ̀ mi. Anybody níta ń bẹ̀ wọ́n torí pé àwọn ará àdúgbò náà mọ̀ pé àlejò ńlá kan ti wà àdúgbò. Torí wọ́n mọ báwọn èrò ṣe pọ̀. So ti yé báyìí àwọn gan mọ̀ pé èèyàn kan ti wọ̀ sí àdúgbò. So bó ṣe jẹ́ nù. Ọlọ́run yóò gbàdúrà yín o. Ẹ ra àánú gbà o. Ọ̀rọ̀ ayé yín ò ní dàrú. Ọláyin Al-Qur'ani gbogbo ohun tẹ́ fẹ́ òun Ọlọ́run á bá yín fẹ́. Ohun tẹ́ fẹ́ Ọlọ́run ó lè jìnnà sí yín. Ẹ ra àánú gbà o. Ní ṣókí àádánù dúró níbí. Abáfíjà ní a tún máa tẹ̀síwájú. Orúkọ mi ni Lukman ọmọ Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ní ọmọ kékeré òun náà rèé o. Ẹ ti rí mi dáadáa báyìí. Ẹ ra àánú gbà. Ẹ á fẹ́ béèrè lórí ọ̀rọ̀ yìí. Ṣé ń dánu dúró díẹ̀ náà kábílẹ̀ sọ̀rọ̀ yìí fún wa. Ẹ̀yin ìwé wa tí ẹ wà ní abroad káàkiri àgbáńlá ayé tí ẹ máa bá wa sọ̀rọ̀. Yóò wù mí kájọ máa sọ̀rọ̀ lójúkorojú ni. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe mistake. Wọ́n máa lérò pé mi làwọn pè tó jẹ́ pé ọ̀tọ̀ ni wọ́n máa lọ kó sọ́wọ́ àwọn èèyàn. Wọ́n máa lọ kó sọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ṣe mistake store number wọn. Ẹ free láti pè mí ní fídíò call ní WhatsApp. Ẹ̀yin tẹ́ bá wà ní abroad. Tó bá dẹ̀ jẹ́ Nàìjíríà náà bá ní. Ẹ free láti pè mí ní fídíò call. Ṣùgbọ́n tẹ́ bá ti rí tí mò ń kọ́ tiẹ̀, bóyá mò ń drive lọ́wọ́ tàbí kí n busy lọ́wọ́. So òun ló ń jẹ́ kí n máa kọ́ tiẹ̀ bóyá mo busy pẹ̀lú àwọn àlejò. Ṣùgbọ́n nígbà yẹn bẹ́ẹ̀ try ẹ̀ láàárọ̀, alẹ́, ọ̀sán, àsìkò mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ mo gbúdọ̀ gbé. Ṣé ẹ gbọ́ dáadáa báyìí? Mo gbúdọ̀ gbé. Fún correction àwọn èèyàn wa láti pàkíyèsí wa. Jojúmọ́ lérò ń pọ̀ sí. Àìsí ìgbọ́ràn bákan náà. Nínú inbox mi, àkáǹtì mi pọ̀ rẹpẹtẹ. Kí ló dé tí àkáǹtì mi fi pọ̀? Ìdí ni pé ṣe rí gbogbo àwọn nǹkan tá a máa ń post sí yẹn. Under àkáǹtì kọ̀ọ̀kan, a store rẹ̀ síbẹ̀, a save ẹ̀ síbẹ̀. A máa ń repost ẹ̀ ni. Even ọ̀pọ̀lọpọ̀ live video tẹ́ máa ń wò, omi àti sèmi láti bí ọdún 4 sẹ́yìn. A kàn ń repost ẹ̀ ni, à ń repost ẹ̀ ni. Madam kan ń bẹ nísìnyí, ó ń wò mí lójúkorojú. Òun ti rí mi rí nígbà tí mo wà ní Bariga nígbà yẹn lọ́hùn.
so bó ṣe rí nìyẹn so a máa ń repost ẹ ni so ẹ má lè ròyìn pé báyà bí a ṣẹ̀ṣẹ̀ ṣe ni irú eléyìí báyìí ní sà ẹ̀ṣẹ̀ ṣe ni so ti yé dáadáa báyìí ní tẹ bá ń pè mí ní fídíò so yóò máa easy láti lè sọ̀rọ̀ bẹ́tà ẹ mọ̀rú ẹni tó ń bá yín sọ̀rọ̀ pé ẹni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ ní òun kọ́ o bákan náà ẹ má máa send message sínú inbox mi mọ́ mi ń dáhùn rẹ̀ bákan náà ní WhatsApp ẹ má send message ìbéèrè nípa àlá síbẹ̀ mi ní dáhùn ẹjọ́ ọmọ tá a bá bí lọ́ndà June abẹ́rẹ́ àwò lọ́wọ́ èmi ọmọ ń pa gbogbo rán dandan àwọn tí wọ́n ń post àwọn yẹn wà lórí Facebook lọ́tọ̀ àwọn tí wọ́n máa pé Gemini Sagittarius àbí kí wọ́n ń pè mí gbogbo wọn yẹn mi mọ̀ ń pa ẹ̀ àwọn yẹn ni ẹ máa bí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ ọ̀dọ̀ àwọn yẹn wọ́n tún padà wá bá mi ni torí pé Ọlọ́run ò fi January pín ìṣẹ̀dá ayé àwọn èdè ènìyàn o kò fi January pín kò sì fi February pín o inú ìyá ọmọ lọmọ ti yan ìpín ìrìn àjò ayé ọmọ yìí ni ìpín rẹ̀ ní inú ìyá tó bí yàn bẹ̀ láti yàn àwa tá à ń sọ̀rọ̀ yìí òye lọ́lọ́run fi mọ̀ wá Ọlọ́run ló kọ kádàrá ṣé ẹ gbọ́ dáadáa báyìí ní tó bá ti wá dára rẹ mọ̀ a máa wá January kankan a máa wá Secretary ẹnìkan ò ní lè confuse débi pé wọ́n lọ gbégbékúgbé kan lé ọ lọ́wọ́ rárá Ọlọ́run yóò dúró tì yín o Ọlọ́run yóò gbàdúrà yín o Madam Tèmítọ́pọ̀ Sáínàbù gbogbo Maiduguri ń kọ́ Ọlọ́run ó máa sọ ẹ lọ́rùn ò ní kọ́wọ́ Boko Haram o ò ní mọ́dọ̀ rẹ o ò ní síyan o ọkọ̀ tiẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀làyàn Àlùkùránì gbogbo yín o ọ̀rọ̀ yín ò ní dàrú o ọ̀làyàn Àlùkùránì ṣé òun fọlọ́run sọ àbú àmọ̀ pé ẹ bá ń kíyà àmọ̀ pé o ẹni wọ́n kó àsìkò yìí o Ọlọ́run ó kún wa o ẹ ra o.